nílùú Wasiu Ayinde tẹ́lẹ̀ Kúnlé Ayanlowo ti darapọ̀ mọ́ olórin Fuji tuntun o. ọ̀dọ̀ ta ló wà báyìí? ọ̀dọ̀ Taiwo Òjòdú tó máa ń kọrin gẹ́lẹ́ bíi ti Wasiu Ayinde ni wọ́n ti rí Kúnlé Ayanlowo nígbà tó ń gbá ìlú gidi gan gẹ́gẹ́ bíi professional lílù fún Taiwo Òjòdú ní ìvẹ́ǹtì kan níbi ayẹyẹ kan tí Taiwo Òjòdú yìí ti ń kọrin. Kò sóhun tójú òrírì, Kúnlé Ayanlowo kọ́ ló máa kọ́kọ́ kúrò lọ́dọ̀ oníbàǹdì kan bọ́ sí míì, ṣùgbọ́n ohun tó jẹ́ káwọn èèyàn káràmásìkí ọ̀rọ̀ yìí ni bó ṣe jẹ́ wípé ọ̀dọ̀ olórin gbajúgbajà bíi Wasiu Ayinde ló ti kúrò àti àwọn nǹkan tó wáyé láàrin òun àti Kwam1 pé 32 years olóhùn ò gbé nǹkan láṣẹ, àmọ́ omi tuntun ti rú báyìí o, ẹja tuntun ti wọbẹ̀ fún Kúnlé Ayanlowo. Báwo lomi ò ṣe ní dàrú, báwo ni ẹja ò ṣe ní dòkú? Ẹ wo bí Kúnlé ṣe ń lùlù fún ọ̀gá ẹ̀ tuntun Taiwo Òjòdú tó ń kọrin bíi Wasiu Ayinde. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Lára àwọn nǹkan táwọn èèyàn sọ rèé nípa Kúnlé Ayanlowo tó ti wá move sí báǹdì tuntun rèé o. Ẹ gbọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí. Olúṣèyẹ Òjó ó ní Àyànṣọlá orí kan body and others have done that. He wasn't the first one. Let him be conscious of his environment and strict agreement. Idris Light ní I like this decision. This is exactly what I'm thinking in my mind. May God Almighty continue to bless Kúnlé Ayanlowo and his new leader. Nothing will happen to you in Jesus' name. Keep on going. God is behind you. Ṣeun Optimum ní life goes on. Ayọ̀kúnlé has moved on. God bless him. Sunday Alabi ní glory be to God Almighty for Kúnlé Ayanlowo. Eléyìí user kan ó ní we support this band to USA. Ẹlòmíì ní investment analysis ó ní Kúnlé Ayanlowo a multi-talented drummer, well done. Ẹni yìí tẹ̀ sọ èyí tó lágbára Túndé Ọlágbàmí ó ní ẹ ṣáà gbàdúrà dáadáa ẹ ní làlùwọlẹ̀. Túndé Àrẹ̀mú ní Ayọ̀kúnlé lu ìlù. Jagun Agúnbíadé Isaac ní a very smart move. Skate Joy ní keep moving. Ẹni yìí ó ní I like this man, nice development by moving on. Ọba wo ṣèkínní kan honestly this man is drumming. Àwọn míì sọ wọ́n ní what a talented man. Ẹlòmíì ní life goes on. Ẹlòmíì ní orúgbó bọ̀ o, ẹ jẹ́ kí ṣíbí yín kó gùn dáadáa. Tó òun náà nìyẹn gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ nípa ìgbésẹ̀ tó gbé láti lọ darapọ̀ mọ́ báǹdì tuntun, òun náà lẹ ti gbọ́ yẹn. Ṣé ẹ ti rí báyìí pé ó ti bọ́ sí ibi ààyè tuntun báyìí o, àmọ́ ibi tí kókó ọ̀rọ̀ wà gan ni pé báwo lohun tó ṣẹlẹ̀ pẹ̀lú Wasiu Ayinde ò ṣe tún ní ṣẹlẹ̀ pẹ̀lú olórin Fuji yìí o, tí ò ní ṣẹlẹ̀ pẹ̀lú Taiwo Òjòdú yìí o, tí ò ní di pé alàgbà Kúnlé Ayanlowo ó tún ké gbàǹjarè bọ́ta ńgbà tó bá yá pé àwọn àti Taiwo Òjòdú yìí ní gbọ́nmi sí omi ò tó. Ibi tọ́rọ̀ wà gan ni pé kí àdéhùn wà o, bó bá ṣe é ṣe àdéhùn tó lákọọ́lẹ̀, kí wọ́n yànnàná gbogbo ẹ̀ dáadáa kí ọ̀rọ̀ má bàa tún dojúrú lẹ́yìn wá ọ̀la o, kó má dàbí ẹni pé fry pan to fire lọ̀rọ̀ yìí fẹ́ já sí o. Ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ìgbésẹ̀ tí Kúnlé Ayanlowo gbé nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ ti wọ̀ mọ́ pẹ̀lú Kwam1 bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti parí, wọ́n ní wọ́n ti parí ìjà wọn, àwọn kábíyèsí ti dá sí lóríṣiríṣi, ṣùgbọ́n omi tuntun leléyìí o tí ẹja tuntun Kúnlé Ayanlowo bọ́ sí. Báwo lọ̀rọ̀ yìí ṣe máa rí? Kí lè ròyìn, kí lè rò pé ó yẹ kó jẹ́ ìgbésẹ̀ tí Kúnlé Ayanlowo máa gbé kí ọ̀rọ̀ má bàa tún dojúrú pẹ̀lú ọ̀gá ẹ̀ tuntun? Drop comment and remember to like, share and follow us. Thanks for watching.